kí ènìyàn kú kí àwọn ènìyàn kan ti máa sáré lọ máa post fọ́tò ẹ̀ RIP nǹkankan ṣé ẹni tẹ́ ẹ lọ post fọ́tò rẹ̀ yẹn ṣé ẹ ti ń retí kó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Nínú àwọn tí wọ́n post gone too soon fọ́tò Ṣáńkú comedy lọ́tùn lósì ṣé gbogbo wọn nínú wọn ń bàjẹ́ pé kò sí láyé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ a máa post fọ́tò ẹ̀ nítorí pé ó fi ń yọ ní ṣé òun nìkan ló máa kọ́ ṣe comedy ni. Àwọn ẹlòmíì success yàn lọ́rí wọn ò rí gbàtẹ́ni yẹn ti ń fi èdè tó ti fi ń pò bọ̀. Ẹ jẹ́ ká máa ronú ká tó máa sọ̀rọ̀ tàbí ká máa ronú ká tó máa hùwà gbà mí. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ ní Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. A rọ̀ yín, a bẹ̀ yín pé kí ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa nílé tí ẹ bá rí mi gẹ́gẹ́ bí mo ti ń ṣe fọ́nrán yìí àti bí mo ṣe ń ṣe fọ́nrán mi ní àtẹ̀yìnwá, ẹ mọ̀ pé inú dídùn kan ni mo fi ń ṣe fọ́nrán yìí. Mo ń ṣe fọ́nrán yìí láti fi kẹ́dùn àti láti fi bára wa sọ̀rọ̀ lórí ikú èèyàn wa, ẹni wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, bọ̀dá wa, Ṣáńkú comedy. Ó lè jẹ́ àbúrò sí wa nítòótọ́ ṣùgbọ́n àbúrò kọ́ ni a fi ń sọ wípé èèyàn kan wà ọ̀gá mi ni tàbí èèyàn mi ni. Ẹni tó bá ti jẹ́ aṣíwájú ẹ nínú iṣẹ́ kan tí ẹ jọ mọ̀ pé ẹ jọ ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́ ni ṣùgbọ́n ẹni yìí tí ń ṣíwájú mi ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí a rí ní ọwọ́ wọn bàbá wa àti ọwọ́ ìyá wa, a gbọ́dọ̀ pe irú ẹni bẹ́ẹ̀ ní ọ̀gá wa. Ẹ ṣeun. Ní àkọ́kọ́ mo fẹ́ ṣe àdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi. Mo sì fẹ́ ṣàdúrà fún àwọn ọmọ yín náà àti àwọn èèyàn yín pé ní àsìkò tí ó bá yẹ kí ẹ máa dúró jẹ làálàá òun wàhálà tí ẹ ti ṣẹ̀ sẹ́yìn, Ọlọ́run ò ní jẹ́ kí màláìka ikú kó na ẹnì kọ̀ọ̀kan wa ní gbòǹgbò. Mo wá gbà ládùúrà fún yín pé ẹnì kọ̀ọ̀kan wa àwọn èèyàn wa, àwọn ọmọ wa, àwọn ará wa wọn ò ní fi ikú ní òkìkí ìyẹn bẹ́ẹ̀. Kí ẹlẹ́ẹ̀kejì ni pé kí ènìyàn kú kí àwọn ènìyàn kan ti máa sáré lọ máa post fọ́tò ẹ̀ RIP nǹkankan ṣé ẹni tẹ́ ẹ lọ post fọ́tò rẹ̀ yẹn ṣé ẹ ti ń retí kó kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Mo máa ń sọ nǹkankan ọ̀gá mi sì máa ń sọ dáadáa k'Ọlọ́run bá jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ayé àti ní àyè rere. Ẹ̀yin tẹ́ bá mọ̀ mí ẹ mọ ọ̀gá mi tí mò ń sọ yẹn. K'Ọlọ́run ọba kó má bàa fi ikú tó yáwọ́ pa o, kíkú kó má pa ọmọ ẹ̀, kíkú kó má pa aya ẹ̀, kíkú má sì pọ̀ òun gangan fúnra wa. Ṣẹ̀mọ́ kó máa ń sọ fún wa pé kì í ṣe ọjọ́ orí la fi ń pín òun. Ẹni tó bá kọ́yàn ní ọ̀nà tíyàn lè máa fi jẹun, tó bá kọ́yàn ní ọ̀nà tíyàn lè máa fi mumi, tó bá kọ́yàn lọ́nà tíyàn lè máa fi ṣoríire, irú ẹni bẹ́ẹ̀ òun lọ̀gá èèyàn, irú ẹni bẹ́ẹ̀ ni màláíkà èèyàn, irú ẹni bẹ́ẹ̀ ló yẹ ká pè ní ẹbí èèyàn. Lágbára Ọlọ́run ọba ikú ò ní pa yín. Ọ̀gá mi máa ń pòwe kan ó sì máa ń sọ̀rọ̀ kan. A ní àwọn nǹkan tóun ò lè ṣe ó pọ̀ tóun ò dẹ̀ ní ṣe láéláé. A ní ẹni tóun ò post fọ́tò ẹ̀ rí, tóun ò sọ pé congratulation rí, kí irú ẹni bẹ́ẹ̀ wá kú kóun wá la máa post fọ́tò ẹ̀ pé RIP gone too soon painful exist. Ó ní òun ò ní ṣe láéláé. Òun ló wá jẹ́ kí n wá ronú padà yìí pé ikú Ṣáńkú comedy yìí àwọn tí wọn kì í kú oríire rí, àwọn tó jọ́ta ẹ̀ lẹ́nu iṣẹ́ tí a jọ ń ṣe yìí, a lè sọ pé òun ò ṣe sọ̀rọ̀ ni torí pé ẹni tó bá ti ń sọ̀rọ̀ kan tàbí tó ti ń hùwà kan tó ti ń pọ ọmọlàkejì ẹ̀ lẹ́rìn, tó ti jẹ́ adẹ́rìn pòṣónú, tó tẹ̀ ti wà lórí ẹ̀ka ayélujára yìí, sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni a máa pe irú ẹni bẹ́ẹ̀ torí pé ẹ̀ka sọ̀rọ̀sọ̀rọ̀ ó pín sí ọ̀nà tó pọ̀. Òun ló wá jẹ́ kí n wá rántí pé nínú àwọn tí wọ́n post gone too soon fọ́tò Ṣáńkú comedy lọ́tùn lósì ṣé gbogbo wọn nínú wọn ń bàjẹ́ pé kò sí láyé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ a máa post fọ́tò ẹ̀ nítorí pé ó fi ń yọ ní
ṣé òun nìkan ló máa kọ́ ṣe kọ́mẹ́dì ni ṣé òun nìkan ló máa jẹ́ kọ́ jẹ́ tiktoker ni tó ti lówó tó ti ṣoríire àwọn ẹlòmíì sọ́sẹ̀sì yàn lọ́rí wọn ò rí gbàtẹ́ni yẹn ti ń fi èdè tó ti fi ń pò bọ̀ oríire èèyàn lẹ́rí ò mọ̀ gbà tó ti ń jìyà bọ̀ kọ́ wọn máa sọ pé olórin kan blow nísìnyí pé olórin kan blow ṣé ń gbà tí Àṣàkẹ́ blow ṣé gbà yẹn ló ti ń forí pò bọ̀ mọ̀gbà tó ti ń forí pò bọ̀ tó ti ń wọ aṣọ tó ti ń lọ rán tó ń gán nídìí tọ́wọ́n yẹn máa ní style ni kì í ṣe style ó fi ń pò bọ̀ ó ti ń jagun ẹ̀bọ̀ ni ṣùgbọ́n gbà tí Ọlọ́run jẹ́ kó là tọ́lọ́ ń jẹ́ kó lu ní àwọn èèyàn rí ṣé ń gbà tí Ṣáńkú comedy ṣé ń gbà tí ó ṣoríire ilẹ̀ rí mọ ibi tó ti ń bà pò bọ̀ tọ́lọ́ ń wá gbéga tí ọ̀pọ̀lọpọ̀ máa sọ lẹ́yìn pé ṣé òun nìkan ló máa kọ́ ṣe iṣẹ́ ìní ó ra mọ́tò ó ń gbélé kinní kan àwọn èèyàn wa ẹ jẹ́ ká máa ronú ká tó máa sọ̀rọ̀ tàbí ká máa ronú ká tó máa wùwà gbà mí talent tó máa hùn tó máa sọ pé òkè èmi náwó lọ́wọ́ o mo fẹ́ lọ gbélé alámọ̀ èmi náwó lọ́wọ́ o mo fẹ́ lọ gbélé tó fi koríko ṣe òrùlé ẹ̀ mélòó náà láyé yìí tá a máa sọ pé a ò ní gbádùn mélòó láyé yìí tá a máa sọ pé a ò ní jayé orí wa lágbára Ọlọ́run ọba ayé tá a máa jẹ gbẹ̀yìn tọ́wọ̀n èèyàn máa ya fọ́nrán wa tó jẹ́ pé ńgbà tá a bá máa kú tán òun ló máa post pé àtẹ̀jọ́ ṣe fàájì lánàá Ọlọ́run má jẹ́ káríwú ẹ̀ gbogbo nǹkan tó bá dà nínú ọ̀rọ̀ wa òun ni káráyé máa sọ kíkú má pa nǹkan burúkú mọ́ wa lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń post gone too soon gone too ṣe kíní kankan ṣé gbogbo yín lẹ kíkú oríire rí ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ post gone too soon ẹ̀ ṣé ń gbà tó ra mọ́tò ẹ kọ sórí status yín pé congratulations my G ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń post gone too soon ẹ̀ ṣé ń gbà tó ra mọ́tò ẹ pè é pé Ṣáńkú mo kí ẹ kó oríire mọ́tò yìí mọ́tò tó ra yìí kò ní jẹ́ kó sí fún ẹ nígbà tó wá kú tán ẹ wá bẹ̀rẹ̀ sí ní post ẹ sórí ẹ̀rọ ayélujára nítorí owó tẹ fẹ́ fi òkú ẹ̀ pa ẹ bẹ̀rẹ̀ sí ní post ẹ sí TikTok ẹ post ẹ sí Facebook ẹ wá ń kọ gone too soon my G gone too soon my person gone too soon my blood lágbọ̀rọ̀ Ọlọ́run bá mo gbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan tó ń ṣí ẹ fọ́nrán yìí tó ń kọ́mẹ̀ntì sábẹ́ yìí pé irú post báyìí irú kọ́mẹ̀ntì báyìí lórúkọ Ọlọ́run bá kò ní tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ojúlùmọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ́ Ṣáńkú ẹ ti ṣe wájú o ẹ ṣẹ̀yìn ẹ o ẹ ṣe wájú o ẹ ṣẹ̀yìn ẹ o ẹ ṣe wájú o ẹ ṣẹ̀yìn ẹ o àwọn èèyàn burúkú tẹ́ pọ̀ nílé ayé yìí fẹ́ sọ̀rọ̀ kan nísìn àwọn lè máa rò bóyá Òkodoro Yorùbá ó tún gbé àpárá ẹ̀ débi báyìí mí ìgbà àpárá mi débi ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa sọ pé ọ̀rẹ́ mi rè ó lè jẹ́ yí pé ọ̀rẹ́ ẹ obìnrin àfẹ́sọ́nà obìnrin ó ti ń wọ̀ lójú àwọn èèyàn wọ oríṣiríṣi nǹkan lọ́ máa ń ṣe ẹwọ ẹnìkan nísìnyí ó lọ pósì nǹkan kan nígbà ẹ ṣe pé ṣóun nìkan ni ó lè jẹ́ pé oògùn owó ló ṣe ń bẹ̀ ẹ wo orú ọ̀rọ̀ yẹn kò dá ká máa sọ síra wa ká sọ̀rọ̀ burúkú sẹ́ni tó sì wà láyé kẹ́ni yẹn tún wá kú tán ká tún wá máa sọ̀rọ̀ burúkú sí i lágbára Ọlọ́run bá ọ̀rọ̀ tá a máa sọ tó máa bá ti wá jẹ́ níwájú Ọlọ́run ò ní jẹ́ kí a sọ o Ṣáńkú iwájú tí o dojúkọ á dà o ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ láàrin àwa sọ̀rọ̀sọ̀rọ̀ láàrin àwa adẹ́rìn-pòṣónú ikú ẹ kò ní jẹ́ àkúfà nítorí pé mo ṣe fọ́nrán yìí pẹ̀lú ìbànújẹ́ inú mo ṣe fọ́nrán yìí pẹ̀lú inú tí ó dùn àwọn èèyàn mọ bí mo ṣe máa ń ṣe fọ́nrán mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ Ṣáńkú yìí ó ṣe mí bákan ó ṣe mí ní jáì lágbára Ọlọ́run ikú òjijì kò ní wọlé tọ̀ ẹnì kọ̀ọ̀kan yín wá ikú òjijì kò ní tọ́ sílé wa ẹ̀yin abiyamọ tẹ́ ń wò mí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹrù tí alábiyamọ kì í tú àní báwọn tún lágbára Ọlọ́run bá ẹrù burúkú òkú ọmọ wọn ò ní gbé sọ̀ sí ẹ̀ǹkùlé ilé wa ẹ̀yin ẹ̀yẹ wa ẹ má bá a pín fọ́nrán yìí ẹ bá a comment ẹ bá a share ojú tẹ fún owó ò ní fọ́ etí tí ẹ fi gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.